wà ní Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library ní ìlú Abẹ́òkúta fún ayẹyẹ ìfinijoyè àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n ti wá di ọmọ ìyá ìyẹn Ambassador Chief Mrs. E.B. Ògúndélé ìyálàjẹ Òkè-Àrín Market tí wọ́n wá ń jẹ oyè Yeye Bajela Oke-Ona Ẹ̀gbá lọ́jọ́ tòní àti Chief Mrs. Mopelọ́lá Adéfúyè Bearer of the Universe tí wọ́n wá ń jẹ oyè Yeye Bibi'Ire Oke-Ona Ẹ̀gbá lọ́jọ́ tòní. Wọ́n á ní kẹ́ ẹ mú kalẹ̀ tówó ẹ mú kalẹ̀ tọmọ àìtẹ́ ó ti ṣe báàlẹ̀ láti bí mẹ́rin sẹ́yìn Ọlábísí ọmọ ìjọba tí gbólé mọ̀ sí ti ṣeré yìí láti bá mi sókè ìjọba ìjọba. Bẹ́ẹ̀ ni Alhaji Wasiu Haruna Ìṣọ̀lá wọ́n wà ní kalẹ̀ láti fi orin àti àgbèrè láti fi dá wà lára bíà. Ló ń tẹ̀síwájú. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà yes èmi ò lè ṣe kí n má wo Bisi Ologe Show èmi ò lè ṣe kí n má wo Bisi Ologe Show ó ti gbádùn jù o Bisi Ologe Show ẹ máa wò ó ẹ má gbé kúrò ń bẹ̀ o àríyá pọ̀ ń bẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bisi Ologe Show iyọ̀ ni. Oyo ma ni pa mi o, ọ̀la ni. Ìgbàgbọ́ gbọ́dọ̀ ní ìgbà ṣọ̀rọ̀. Èmi dàbí o. Ìgbà òrógbó pa mi ìgbà ṣọ̀rọ̀. Àbọ̀ òrùba yẹn kò lè kọ́ ọmọ o. Àbọ̀ òrùba. Àbọ̀ òrùba yẹn kò lè kọ́ ọmọ o. Lady, 19th of February 2023. Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library l'Abẹ́òkúta. Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library l'Abẹ́òkúta. Installation ceremony. Tí màmá wa Ambassador Chief Esther Bikende Ambassador Abisoye Ògúndélé Ambassador Chief Esther Bikende Ambassador Abisoye Ògúndélé Yeye Bajela Oke-Ona Ẹ̀gbá. Ẹ bá a fún wọn ní àtẹ́wọ́. Thank you. Praise the Lord. Ní orúkọ Jésù. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò tí a wà yìí. Torí pé ilẹ̀ fún wa ní oore ọ̀fẹ́ láti wà títí di àkókò yìí. Olúwa gba ọpẹ́ wa. A fi ìpàdé ilé ọlọ́wọ́ à ń tẹ̀síwájú Olúwa máa bá wa lọ. Gbogbo ipá àti agbára Olúwa sọ di asán. Mo gbàdúrà gbogbo àwa tá a débi láyọ̀ ká padà ní ayọ̀ àtàlàáfíà. Ilé tí a fi sílẹ̀ ká bá ní ayọ̀ àtàlàáfíà. Ẹ̀mí mímọ́ afẹ́kẹ́ gba ìṣàkóso Olúwa gba ìṣàkóso. Gbogbo èdè àìyedè ẹ̀mí mímọ́ lé wọn jìnnà. Gbogbo ipá àti agbára Olúwa sọ di asán. Gbogbo àwọn tí wọ́n joyè lórúkọ Jésù wọn ò ní kábàámọ̀. Àwọn tó fi wọ́n joyè lórúkọ Jésù wọn ò ní kábàámọ̀. Gbogbo àwa tí a bá wọn wá lórúkọ Jésù a ò ní kábàámọ̀. Ọwọ́ Ọlọ́run kó wà lára wa. Nígbà táwọn padà lórúkọ Jésù ká padà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ògo ni forúkọ yín nítorí tá a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Bí pásítọ̀ bọ́ ṣe gbàdúrà, èmi náà ẹ̀mí Ọlọ́run ti wọnú mi báyìí. Mo fẹ́ wọnú ẹ̀mí lọ. Ẹ̀mí Ọlọ́run ti wọnú mi. Ìbàgán, 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 ìbàgán lèmi sùn ní mọ́tò. Àlàwọ̀ akọ́là. Mo ṣe Ọlọ́run, ojú mi jẹ́. Bí màláíkà ṣe rí Yínká Ayéfẹ́lẹ́ lọ́ọ̀kan nìyẹn, ó wá fẹ́ forí bú Yínká Ayéfẹ́lẹ́, bó ṣe bẹ̀rẹ̀ ni ó wá rí. Lóye bẹ̀rẹ̀ ni
wọ́n tó iná ní ilé èdè wá ń wá. Kí ló ṣẹlẹ̀ ní ilé èdè tiwa? Wọ́n tó iná ní ilé èdè wá ń wá. Kí ló ṣẹlẹ̀ ní ilé èdè tiwa? Ire àwa mi wálé, àwa mi wálé. Ire àwa mi sílé, àwa mi nílé. Bó ṣe náà. This food is delicious. Can I have my bitters now? Okay. What is this? Is this my bottle of bitters? Yes. Any problem? Any problem? No. I'm not going to take them. I want my yo-yo bitters now. Darling, but bitters is bitters. Look. Let me tell you. Yo-yo bitters is different. It is unique in formulation and effective in action. So take this funny stuff away and get me my yo-yo bitters now. Yo-Yo Bitters is naturally enriched with ingredients that flushes out the body impurities, tackles waist pain, and resolves constipation. It is also fortified with vitamins. Yo-Yo Bitters boosts your body immunity against diseases and free radicals. Because it is different in formula and action, I don't accept substitute. Yo-Yo Bitters are clean inside out. I feel highly fulfilled and happy to get this honor from our paramount ruler. I want to seize this opportunity to thank him so much and his beautiful Oloris for always being there for me. Today is a day I will always remember for good. My parents are from Ago-Ododo in Abeokuta, both of them. I have been honored with so many chieftaincy titles, but this really gives me joy because it's coming from the source. Yeye Bajela Ọlọ́run ti ń rìn fún mi láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nípa
ajé kò sí ohun tí màmá dáwọ́lé ọlọ́run máa ń jẹ́ kó yọrí sí rere lórí bàbá tó bí mi Ẹ̀gbá ni ọmọ Abẹ́òkúta ni ìyá tó bí mi Ẹ̀gbá ni ọmọ Abẹ́òkúta ni mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó dẹ̀ pè mí náà mo jẹun bàbá wa Ọ̀ṣìlẹ̀ Òkè-Ona bàbá wa Adédàpọ̀ tọ́ndẹ̀ sọ pé ó yá tẹ́jú oṣó ọ́n ló yá mo ló ti yá ìdí rèé o tí ẹ fi rí pé Yeye Bajela of Oke-Ona Ẹ̀gbá. Ẹ̀yin èèyàn mi nílé lóko lájò níbikíbi tí ẹ bá wà ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà Abdulateef Adédìméjì Adétọ́lá lórúkọ mi bí gbogbo yín ṣe mọ̀ òṣèré orí ìtàgé ni mi ò níṣẹ́ méjì o. Mo fẹ́ sọ fún yín wípé tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwa òṣèré orí ìtàgé tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa nǹkan tá à ń ṣe tó jẹ́ reality tí ò sí ká figbá kan bọ̀kan nínú bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá mi wo Bisi Ologe Show ó mọ bó ṣe ń mú wa ẹ máa wo Bisi Ologe Show. Bibi'Ire of Oke-Ona àwọn bá wọn ṣe àjọyọ̀ lẹ́nìí oyè náà mọ́rí àdètò wa bá Yeye Bajela náà tó náà jọ ṣe pọ̀ ni àwọn bá wọn ṣe àjọyọ̀ lẹ́nìí ayọ̀ àti àlàáfíà ni wọ́n fi lo oyè náà ẹ̀mí gígùn pẹ̀lú ìfẹ́ lọ́nà wọn bá fi lo oyè náà. bá bẹ̀rẹ̀ ṣe ayẹyẹ ọjọ́ òyì èyí tí ọba tẹ́gbẹ́ oṣó èyí tó kún wọ́n fi jẹun wọ́n fi wọ́n joyè Bibi'Ire sí ìlú Ẹ̀gbá wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà èyí tó kún máa fi joyè pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run.
This food is delicious. Can I have my bitters now? Okay. What is this? Is this my bottle of bitters? Yes. Any problem? Any problem? No. I'm not going to take them. I want my yo-yo bitters now. Darling, but bitters is bitters. Look. Let me tell you. Yo-yo bitters is different. It is unique in formulation and effective in action. So take this funny stuff away and get me my yo-yo bitters now. Yo-Yo Bitters is naturally enriched with ingredients that flushes out the body impurities, tackles waist pain, and resolves constipation. It is also fortified with vitamins. Yo-Yo Bitters boosts your body immunity against diseases and free radicals. Because it is different in formula and action, I don't accept substitute. Yo-Yo Bitters, a clean inside out. Of our president, Alhaji Bola Tajudeen Adio Tijani. Here we have the arrival of our daddy, the king, His Royal Majesty, Oba Adedapo Tejo Show CON FWACP, the Oshile of Oke-Ona, Egbalan, Kashet Belenu Oba. Ẹṣin ọba máa jókòó pẹ́pẹ́pẹ́. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Bàbá mi ọmọ Ṣílẹ̀. Ọmọ ọdún mẹ́sì Málànà odó. Ọmọ odó mu rẹ̀ kẹ́sẹ̀. Bàbá mi ọmọ odó mu rẹ̀ kẹ́sẹ̀. Adikọ́bà Málànà ó lànà títí láìdé Ìjẹ̀bú Òde. Ọmọ oyè fẹ́ sọ̀rì. Ọmọ oyè fẹ́ sọ̀rì. Yeye Bajela àpéjọpọ̀ àwọn ẹni sàtífíkẹ́ẹ̀tì ẹlẹ́rìí gẹ́gẹ́ bí Yeye Bajela Oke-Ona Ẹ̀gbá àlògbó àlòtọ́ àlòfilọ́mọlọ́wọ́ gbàgbọ́sì ìdílọ́sìn Comfort mo Pélọ́lá Adéfúyè. Yeye Bibi'Ire Oke-Ona Ẹ̀gbá àlògbó àlòtọ́ àlòfilọ́mọlọ́wọ́ àlòfiṣẹ́wé. God bless you. Ẹ ṣé. Alódókò ló wà bí ló ní ọmọ àgbàdo adébíkéjì. Ọ̀ya ẹ lè máa béèrè àdéhùn yín lọ báyìí. Bẹ́ẹ̀ni mo dání ẹ̀ ọba kábíyè sí àná.
tó ìyá akọ́ládé akọ́ládé kì í ẹ̀yà àtọ̀ pépépé. Orí ẹ̀ ló dára o, tàbí ń fẹ́ o, ìwà iná òfin akọ́ládé ló fi hàn mí. Torí bò bá dára àti ọ̀sẹ̀. Akọ́ládé ti ọ̀tọ̀ tọ̀dọ̀ ọ̀tọ̀. Akọ́ládé ti ọ̀tọ̀ tọ̀dọ̀ ọ̀tọ̀. Èrò bàjẹ́ ẹ bá lọ sí màmá. Ó bá ní lálẹ́ gbogbo ẹ̀yàwó ọ̀tọ̀. Ti ọ̀tọ̀ tọ̀dọ̀ ọ̀tọ̀. Ti ọ̀tọ̀ tọ̀dọ̀ ọ̀tọ̀. Èrò bàjẹ́ ẹ bá lọ sí màmá. Ó bá ní lálẹ́ gbogbo ẹ̀yàwó ọ̀tọ̀. Ó bá bá mi dé mẹ́nu kúrò lọ́rọ̀ mi ó. Àìbínú wà lọ́rọ̀. Ó bá ní dé mẹ́nu kúrò lọ́rọ̀ mi. Wọ́n bínú wò mí. Wọ́n ní kí ni mo ra mi gbẹ̀yìn. Síbi náà kọ́ ìgbà kọ́lẹ́dé. Ó bá ní dé mẹ́nu kúrò lọ́rọ̀ mi ó. Ó bá ní dé mẹ́nu kúrò lọ́rọ̀ mi.
Ṣọlá. What